Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìdábọ̀ sóhun mi ló jọ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Tí n bára sọ ní òní ni nǹkan tí a mọ̀ sí Gbogbonise. Ṣé kò sẹ́ni tí ò yẹ kí ó máa ní Gbogbonise nílé? Ṣé Gbogbonise nílé yìí o? Tí wọ́n bá sáré gbé ìwà sọ́dọ̀ yín bóyá nǹkan kan ṣe tó jẹ́ pé ẹ̀yin gan ò tí mọ̀ ẹ fún ní ṣọ́ọ̀tì kan mú bẹ́ẹ̀. Bí ẹ bá ní bad cholesterol kó máa lò, tí infection bá dá yín láàmú kó máa lò, bí inú oorun bá ń dá yín láàmú ẹ lò, bí èèyàn bá ní high blood pressure ẹ lò fún, bí èèyàn bá ní hypertension ẹ lò fún, tí èèyàn bá ń wúkọ́, ikọ́ ẹ̀gbẹ, ikọ́ oríṣiríṣi kọ́, prostate ní o ẹ lò fún. Kò yẹ kí n sọ kíni gan lórí bíbá yìí bẹ́ẹ̀ àti sọ náà kò sí problem ó yẹ ká fi ṣe seminar ni torí seminar mi ṣe ń bọ̀ lẹ́yìn eléyìí lágbára lọ tó máa kọ́ǹkì gan ó dẹ̀ ṣe seminar ọjọ́ kan a máa ṣe seminar fún complete 5 days lágbára Ọlọ́run torí topic táwọn èèyàn ti fún mi nínú seminar group ó ti pọ̀ mo dẹ̀ máa treat ẹ̀ lágbára Ọlọ́run. Ṣé rí àwọn kinní yìí nǹkan tí yẹn máa ń lò fún pọ̀ a gbọ́dọ̀ nílé. Ṣé rí gbogbo àwọn nǹkan yìí ó yẹ kí àwọn nǹkan jíjẹ ni atare à ń jẹ ni kànáfùrù jíjẹ ni káfíà pẹlẹbẹ ẹ máa rí inú àgbo álọ́ọ̀mù náà a máa fi ń ṣe nǹkan míì tá à ń jẹ. Ẹ má jẹ́ ká kú ikú yà nǹkan míì lóòótọ́ ọlọ́ọ̀bá ló ní ẹ̀mí wa o ọlọ́ọ̀bá ló ní ẹ̀mí wa ẹ jẹ́ ká máa tọ́jú ara wa gbogbo ìgbà kọ́ ni orí ń fọ́ ẹ okó eléyìí jẹ orí ń fọ́ ẹ kó lè jẹ a gbọ́dọ̀ mọ ní nǹkan tá máa fi tọ́jú ara wa ní egbò ìbílẹ̀. Ẹ wo recently mo ṣe àwọn iṣẹ́ kan jọ kan ó rẹ̀ mí gan seriously láwọn ènìyàn àti òní lọ mo ní èmi máa lo ìmọ̀jẹ̀ dákun kankan. Ọ̀rọ̀ mi yé mo ní nǹkan tẹ́mi gan ṣe tí mo ń produce fúnra mi tí mo ń lò ó tí mo dẹ̀ ń rí sẹ̀ lára mi sọ̀rọ̀ mi ti yé. Ṣé rí tẹ́ bá ń lo ewé àtegbò tó bá pọ̀ jù lára ṣé rí ewé àtegbò ń híìlì mi á tú gbogbo nǹkan burúkú kù lára ni a ní dààmú lágbára Ọlọ́run kódà kéèyàn ní kidney infection kéèyàn ní kidney problem ẹ lo method yìí fún. So kí ni a fẹ́ wá kànáfùrù ẹ ti rí ó yẹ kí n gbọ́ practical lọ́wọ́ yín atari ẹ ti rí alum oníyẹn àti káfúrà pẹlẹbẹ ṣe ti rí oníyẹn gbogbo ẹ̀ la máa lakò tó máa di powder tá bá ti lò tán tó bá yẹ pé iná wà níbí báyìí sẹ́ni mi ò bá ṣe fún ibi mo ṣe fẹ́ lọ nǹkan tí mo fi ń lọ àwọn powder báyìí tó tá bá ti lọ tó bá ti kúnná ó ti tán o síbí mẹ́rin ẹ bù sínú ọtí ṣìnáàpù ìgò kan tàbí tẹ́ bá rí measurement ọtí ṣìnáàpù yẹn ẹ wá measurement 75 cl ẹ bù síbí mẹ́rin sínú ẹ ṣe kẹpọ̀ àgbàlagbà ṣọ́ọ̀tì kan ọmọ kékeré spoon kan ní kẹ́ máa fún un lágbára Ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ wo èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. MUTIU Ọlátìbóyè táìmọ̀ sí ìwé jẹ́ ẹ̀rí tó bá dìgbà mi àtúmọ̀ ọ̀rọ̀ mi tó yàtọ̀ sílé wa ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílè kò fún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mi tàṣà àti ìtàṣe torí pé ètí àti ìṣe pọ̀ ju ètí àti ìṣe lọ. Ó dàbọ̀. Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìdábọ̀ sóhun mi ló jọ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá.
ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. kó fàyà kùn rẹ̀ láfi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ́gbójúlé.